Orúkọ mi ni olóyè Lérè Pàímọ́ MFR tá a tún mọ̀ sí Ẹ̀dà Onídéọlá. Ó jẹ́ ènìyàn gidigidi àtọ̀rẹ́ mi pàtàkì ńgbà ayé ẹ̀ torí pé a ti mọra ọjọ́ ti pẹ́ kó tó di pé a tún ṣe eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ èyí tó kópa nínú ẹ̀. Olúmọ ọmọ ẹnìkan ló ta o, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló ń bá ṣàwàdà tó máa ká ẹ lẹ́sẹ̀ máa ká ẹ lẹ́sẹ̀ ó sì di ẹ̀sẹ̀ náà ó máa ń ṣàwàdà. Àdúrà mi ni pé Ọlọ́run Olódùmarè Ẹlẹ́dàá rẹ̀ tó fà sọ́dọ̀ yóò tẹ̀sáfẹ́fẹ́ rí gbogbo ohun tó sì fílẹ̀ ti dé ayé lọ́mọ níyàwó lára lẹ́bí gbogbo wọn náà ṣoríire. Bí gbogbo ẹ̀ lọ mo rọ̀ yín ẹ tọ́jú ìwà yín kẹ̀sì ní ìbọ̀wọ̀ fáwọn àgbà yóò yẹ yín kalẹ̀ o. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé. Àmín. Ẹ ṣé. Ọ̀gbun mi dúdú rẹ̀